Hello everyone, I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Yeye Olúwẹ̀rí màgbó ẹ̀rín o ọ̀tá àgbà o omi làbò ní bábò mi bínú Olúwa rẹ̀ arúgbó oyin. Ẹni bá bomi ṣọ̀tá o. Baálẹ̀ ọkọ ìlú ẹ wò mí èyí tẹ́ ẹ rí ni ó yẹ ká ẹ mọ̀ pé kì í ṣàwàdà bẹ́ẹ̀ ni o ẹ wò mí èmi wá kìlọ̀ fún yín ni àtẹ̀yìn àtàbọ̀ rẹ̀ àrà tẹ́ ẹ ń dáwọ̀ ní ìlú yìí nǹkan bàjẹ́ o bí nǹkan bá bàjẹ́ tán agbára ní àtìpá yín kò lè. Padà èmi tí ì bá ṣà ìpele ata ìfẹyẹ̀pẹ̀yàn tó máa kọ sábà tẹ́wọ̀ níwájú èmi. Ọba lónìí ìlú báyìí lóko èmi ní mo bá lórí gbogbo yín ni àtọ́sọ́ àtàkì mọ́ lórí yín ni níwájú èmi náà ọkàn àbùkù ọ̀ sì kàn dé inú yọ bẹ́ẹ̀ ni tọ́ba sọ́ra. ọkọ ìlú lẹ́mi níwọ̀ náà mi bẹ́ẹ̀ mọ̀ mí lánàá kó tó dùn mí èmi ni ẹ wò mí ewé ńlá ni mí o èmi lé téńté lójú omi òsì bàtà ńlá ni mí mo lé gbogbo lókè odò èmi lógún èmi lógún gbogbo ara mi kìkì ogun ẹ wò mí bẹ́ẹ̀ bá kọjá àyè yín. Go èmi ló lè wá fún ó lè wá fún mi. Tàbí ọ́. Àgbà bàtà gba jẹun etí ẹ̀ lẹ́yìn tó ṣe yìí àbùkọ́ kàn. Wá farabalẹ̀ kọ́ gbọ́n mi o ìwọ náà mọ̀ pé bá a bá ń wá pèrègùn ojú odò láì rí bá a bá sì ń wọ́ ọmọ lọ orí ọlọ́nà láti rí bẹ́ẹ̀ bá ń wó oògùn ọ̀dọ̀ èmi kìíní ìlú wa bẹ́ẹ̀ mo wí fún yín. Ó dà náà ọ̀rọ̀ yóò nílẹ̀ wò ká gbẹ́gẹ́ sílẹ̀ ká má kò sílẹ̀ ká má múlùú ẹkùn. Ó dà mú lágẹ́lẹ́wọ́ aláti òde sí. Ẹ wọ mi ọgbọ́n rẹ tó yọ tó lòun fọ akọjú ọ̀run tasọ èmi yóò jóná èmi kìíní ìlú bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó yí ọ pé ọ̀gá rẹ̀ ọkùnrin mọ̀ pé ẹnu rẹ̀ dá àmọ́ kábùkù. Ó dá ilé ògbóná mọ́ èmi ò fi ọ́ lẹ̀ náà. ilé ògbóná mọ́ wọ́n jẹ́ ọmọ pé baálẹ̀ ní mímọ́ sí bá ní mọ́ bá lórí gbogbo yín ní bẹ́ẹ̀ ni. Ó dá kẹ́mi tó wá máa lọ wọ́n wà fún ọ ní kìlọ̀ òun náà ni pé ọmọ Olúwẹ̀rí tẹ́ ẹ mú ẹ̀yà wọ́nà kẹ́ ẹ rí kẹ́ ẹ sì dá padà sódò bẹ́ẹ̀ bá kọ́ tẹ́ ẹ dá padà. ọkọ ìlú ìwọ ọ̀rìn náà wò èmi kìíní ìlú dẹ. Kí ló ń ṣe ó lè ṣe kankan ó lè ṣe ládàá ẹbí gbóhùn irú lòun ò tẹ́rí àgbà tó ń dókè ìmẹ̀sí tó ń pọ̀ lé gbọ́n ọ̀dà àbùkù ọkàn. Hello dear tó rán mi wá ni ọ̀hún kò sẹ́jọ́ kankan lé o bóyá kó wá sí ibẹ̀ kó wá wò wọ́n fún ara ẹ o ṣé kẹ́mi máa bọ̀ lé àbí kí n dúró díẹ̀ kò sí problem bọ́bọ́ wàá pẹ́ o ṣe mọ̀ pé mo ní nǹkan ṣe ń lé o má pẹ́ o ok dear alele ẹjọ mi ìmọ̀ yín rí o ẹjọ mi ìmọ̀ yín rí ẹjọ mi ojú yìí rí. kò pọn dandan kó mọ mi níbo ni ẹ̀là wà. ẹ̀là mi ìmọ̀kọ́ tó ń jẹ́ là ẹjọ. o mọ̀kọ́ tó ń jẹ́ là mo níbo lẹ fi ẹ̀là sí. mi ìmọ̀kọ́ tó ń jẹ́ là ẹjọ. Jésù.
mo ṣe lálàá yẹn nìyẹn o. Àlá tó lágbára gidi lẹ lá yẹn o. Àlá tó ní agbára ni o. But daddy, nǹkan tó yà mí lẹ́nu nínú àlá mi yẹn, ṣe lẹ́ni yẹn kàn ń dárúkọ ẹ̀là kò dẹ̀ yé mi. Ẹ̀là. Bẹ́ẹ̀ ni daddy. Bí ẹ̀mí Ọlọ́run ti ń bá mi sọ̀rọ̀, ọmọ tó ń gbé pẹ̀lú yín yẹn ló ń jẹ́ ẹ̀là. Èmi náà ti ń rò bẹ́ẹ̀. Àlá yẹn lágbára gidi gan o, tó jẹ́ pé lójú àlá mi yẹn ẹni yẹn gá mi lọ́rùn báyìí tó fẹ́ pa mí. Ọpẹ́lọpẹ́ Jésù tí mo pè ó disappear ni. Àmọ́ ṣá ẹ fọkàn yín balẹ̀ madam. Àwọn dáàdì ti ṣàlàyé fún mi náà tẹ́lẹ̀. Ọlọ́run á gbà gbogbo. Àmín. A máa ní àwọn àkànṣe àdúrà tó ní agbára gidi tó ní nánú. Ẹ fọkàn yín. Ẹ̀yin, èmi àti àbúrò yín yẹn. Ṣùgbọ́n àwọn àbúrò yín yẹn wọ́n lè ṣe tiwọn ní ilé wọn. Àbúrò yín lè ṣe tiwọn ní ilé wọn. Ṣùgbọ́n èmi àti yín ní ọ̀dọ̀ àwọn dáàdì bíbà láti máa ṣe tiwa. Mo dẹ̀ ní ìgbàgbọ́ ní pé nígbà tá a bá parí àkànṣe àdúrà yẹn tán, Ọlọ́run á gba gbogbo ògùn. Àmín. Ògùn ayé yín á ṣẹ́ wọlẹ̀. Àmín. Ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀. Àmín. Èbò dádì nígbà wo nìyẹn? Madam, tó bá yìí jẹ́ máa pè é tó bá yìí jẹ́ ṣùgbọ́n bíbá iná lọ. Èbò dádì, ẹ wo ẹjọ́ o, ẹ̀rù ń bà mí o, ẹjọ́ o, ẹ tètè jẹ́ kó yá kíákíá o. Ẹ fọkàn yín balẹ̀. Mo nígbàgbọ́ pé nígbà tí a bá parí àdúrà tán, ògùn á ṣẹ́gun. Àmín. Àmín. Èbò dádì, ọmọ tí ẹ wá sọ pé òun ló ń jẹ́ ẹ̀là yẹn, báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀ báyìí? Ṣé kò ní fún wa ní wàhálà? Ṣé kò ní fún mi personally? Madam, ẹ lọ fọkàn yín balẹ̀. Ẹ fọkàn yín balẹ̀. A sọ fún yín àkànṣe àdúrà tá a fẹ́ ṣe. Àkànṣe àdúrà tó lágbára ni. Ká tá bá ti parí àdúrà yẹn, ògùn ayé yín á ṣẹ́. Ẹ kúnlẹ̀ jẹ́ gbà. Bàbá ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run ẹ̀mí mọ́ gba gbogbo ògo. Àmín. Lágbára dúnú àwọn ọ̀run ògo ní forúkọ mímọ́ yín. Hallelujah. Olúwa ọmọ rẹ̀ Olúwa máa bá wọn lọ. Àmín. Gbogbo ogun àlákàlà ìrankíran Ọlọ́run yanu Olúwa iṣẹ́ ọlẹ̀. Àmín. Ògo ní forúkọ mímọ́ yín lókè ọ̀run. Hallelujah. Jésù Olúwa wa. Àmín. 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 Lórúkọ Jésù. Àfíà fún mi. Dájú ẹ ṣé o. Yes. Ẹ ṣé o. Ṣé mo dúpẹ́? Ọ̀rọ̀ máa ẹ kílé o. Yes. Hello sir. Sir. Ẹni wọn kò mi ìṣọmọ burúkú sí yín sir. Máa ṣiṣẹ́ yín dáadáa sir, máa ṣiṣẹ́ yín dáadáa tó máa wà òkè. Kódà ilé ni mo wà báyìí sir, tẹ́ bá fẹ́ kí n máa bọ̀ lọ́dọ̀ yín lọ́fíìsì yín bàbá yín sìn, màá dé bẹ́ẹ̀ sìn sir. Ẹ máa pè mí padà. Ẹ má pè mí gan máa fúnra mi, màá pè yín sir, màá pè yín padà sir. Màá pè yín sir. Sir ìjọ ń dúró lọ ẹ fi mí sọ́kàn sir, ẹ fi mí sọ́kàn sir. Ẹ ṣé sir. Ẹ ṣé sir. Àdúrà ti bọ́ sí mi lọ́wọ́, ọmọ ṣàánú mi, bọ́ sí mi lọ́wọ́. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ ti Jésù, gbogbo ẹ̀mí òkùnkùn tí ò jẹ́ kí n rọ́mọ bí, Olúwa ẹ bá mi ṣẹ́gun wọn, Olúwa ẹ bá mi ṣẹ́gun wọn, Olúwa ẹ bá mi ṣẹ́gun wọn, Ọlọ́run o sọ̀kalẹ̀ látòkè ọ̀run, Olúwa bá mi ṣẹ́gun wọn, Olúwa bá mi ṣẹ́gun wọn, gbogbo ẹ̀mí òkùnkùn èyí tí ò jẹ́ kí n rọ́mọ bí láti odidi ọdún 6
ọlọ́run ò tó kàn jẹ́ kí n wà nílé ọkọ láì gbọ́pá láì gbọ́pọ́ wá gbogbo ẹ̀mí òkùnkùn náà olú ẹ bá mi ṣẹ́gun wọn olú ẹ bá mi ṣẹ́gun wọn. ní orúkọ Jésù gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn inú ayé mi ẹ máa wọ ní ìdè lọ olú ẹ ṣẹ́gun fún mi gbogbo ẹ̀mí tí ò jẹ́ kí n lóyún láti bí oṣù bíi mẹ́fà ọdún bíi mẹ́fà tí ò jẹ́ kí n fẹ̀yìn gbọ́mọ pọ̀n ó yẹ ẹ máa bá mi ṣẹ́gun wọn olú ẹ bá mi ṣẹ́gun wọn gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn inú ayé mi ẹ máa wọ ní ìdè lọ gbogbo ẹ̀mí òkùnkùn inú ayé mi èyí tó ń dà mí láàmú èyí tí ò jẹ́ kí n bímọ èyí tí ò jẹ́ kí n finú ṣoyún ó lè bá mi ṣẹ́gun wọn 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 gbogbo ẹ̀mí òkùnkùn ayé mi ẹ̀mí òkùnkùn gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn ó lè máa wọnú ìdè lọ. àmín. ṣe rí madam àwọn pásítọ̀ wa àgbà wọn sí around báyìí wọ́n lọ fún àkànṣe àdúrà lórí òkè ṣùgbọ́n ẹ fọkàn yín balẹ̀ àwa wà ń bí ó ti yé yín ẹ má fòyà Jésù sì wà ń bí pẹ̀lú. ṣùgbọ́n madam ṣe rí àsìkò tá a wà yìí a ní láti gbàdúrà gidigidi o torí ẹ mọ̀ pé àwọn tá à ń bá jagun yìí àwọn ẹ̀mí àyèrè ni. èmi náà mọ̀. so a ní láti fi ẹ̀mí ṣẹ́gun wọn ká fi ẹ̀mí gbàdúrà ó ti yé yín bẹ́yẹn ṣe rí èmi náà máa tó wá padà wá bá yín ṣe ti gbọ́ lórí nǹkan tẹ́ ń gbàdúrà fún yẹn Ọlọ́run á dá yín lóhùn ẹ rí èsì ayọ̀ madam ṣe rí àkókò tá a wà yìí ẹni láti gbàdúrà gidigidi torí àsìkò tá a wà yìí kò sí àsìkò eré o ṣé ó ti yé yín ẹ gbàdúrà kíkan tó ẹ máa gbàdúrà lẹ́nu bá ti ń lọ nísìnyí èmi náà padà bọ̀ láti wá ṣe ẹ̀yìn láti wá gbàdúrà fún yín ṣé ó ti yé yín bẹ́ẹ̀. torí mo fẹ́ sáré yanjú sáwọn kan nínú yàrá ìgbàdúrà so tí n bá ti ṣe tán pẹ̀lú wọn màá wá bá yín ó ti yé yín madam Olúwa kó wà pẹ̀lú yín. àmín. Jésù Olúwa wa. àmín. ẹ ṣé o. ó dà madam. Olúwa ṣàgbára dọ̀tun. Olúwa gbogbo ẹ̀mí ẹ̀yin òkùnkùn ayé ni ẹ máa wọ ní ìdè lọ ẹ máa wọ ní ìdè lọ gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn ayé mi tí ò jẹ́ kí n rọ́mọ bí tí ò jẹ́ kí n lóyún láti di ọdún mẹ́fà tí mo kàn wà nílé ọkọ tí mi ìfinú ṣoyún tí mi ìfẹ̀yìn gbọ́mọ Olúwa gbogbo ẹ̀mí ẹ máa wọ ní ìdè. ìwọ Ọlọ́run o gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn nínú ayé mi ó yẹ bá mi ṣẹ́gun wọn olú ẹ bá mi ṣẹ́gun wọn olú ẹ ṣàánú fún mi olú ẹ ṣàánú fún mi olú ẹ ṣẹ́gun fún mi olú ẹ ṣàánú fún mi olú ẹ ṣẹ́gun fún mi olú ẹ ṣàánú fún mi olú ẹ ṣẹ́gun fún mi olú ẹ ṣàánú fún mi. ẹ tẹríba fún ẹ̀mí ìsàlẹ̀ ilẹ̀ o ẹ tẹríba fún ẹ̀mí odò ẹ tẹríba fún orúkọ Jésù kò láfiwé rárá agbára Jésù kò láfijọ àkàwé rẹ̀ ò sí òòṣà. For viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching IJINLE Life TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment on in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye-bye.